àròyé kankan téèyàn ó tún máa ṣe wọ́n ní téèyàn bá kiri wàrà lọ́ọ̀dọ̀ àwọn fílàní ga fílàní wọ́n ní kí lèyàn tó ń ṣe òun kí ló pè fún ara rẹ̀ ni ẹ̀yin náà lẹ́ni gbogbo ẹ̀ kíkí táwọn bá kí bàbá ìmáàmù tuntun ẹ̀ bá ṣe séwìlẹ̀ ẹ̀kẹ́ sí Sheikh. bàbá lẹ́yìn náà lẹ́ni gbogbo ẹ̀ wọ́n ní adíyá làwọn kọ́ mú wá tí bàbá wa àgbà ṣéwù wa álímì ẹ̀ ṣe séwù dáadáa Sheikh. tí wọ́n mú wọ Ìlọrin wọ́n ní adíyá òun náà ní odidi Al-Qur'anul Karimu bàbá làwọn mú wá láti wá fún bàbá wa ìmáàmù tuntun kódà wọ́n tún fi wọ́n ní lẹ́yìn adíyá Kùránì àwọn tún fi náírà díẹ̀ kún wọ́n ní nítorí àṣepọ̀ ìpìlẹ̀ tí ń bẹ láàrin àwọn àfa wa àgbà ní sóró bàbá mùkádàmù àgbà tó kún mọ́ sínú létà wà níyà ẹ wá yà ń fọ́tò dáadáa yìí tẹ́ ń yà. Allahu akbar. Kùránì ní ń bẹ lókè náírà ní ń bẹ nsàlẹ̀ méjèèjì ó ti wọlé tọ̀ bàbá ìmáàmù àwọn tá a dúró tá a rí náà ọlọ́mọ yọ méjèèjì kó lọ́rọ̀ wa. Àmín ya Allah. bàbá ti gbà á bàbá ní táwọn mú wá fún yín nù táwọn torí ẹ̀ wá tó kún mọ́ nù. wọ́n ní kọ́dà èyí táwọn ṣe yìí kèé ṣe kárí mi o wọ́n ní bàbá wa wálé mi tiẹ̀ pé à kárí mi ni ìwọ lọ́mọ o. fọ̀sáyẹ̀ kì fi ka umullahu tá a máa ké bàbá mùkádàmù àgbà wọn láyà tó tẹ̀lé òun náà ní sibugata Allahi wa man ahsanu minallahi sibugata wa nahnu lahu abidun. wọ́n ní kí àfa wa alomata Sheikh Abdulrazaki kí a máa wọlé àwọn náà ń kí àwa mùkádàmù àgbà wọ́n ń kí gbogbo àwọn àgbàlagbà níkàlẹ̀ wọ́n kí àfa wa nígbòdòfù àbá ìmáàmù wa alátàrí àwọn náà ń kí àwa mùkádàmù àgbà ẹnìkan sọ fún mi láàárọ̀ yìí ó lóun mọ̀ láìkì wa ń lọrin púpọ̀ èyí tó ń wé sọ mọ̀ lọrin o ọwọ́ ni mo mọ̀ láìkì wa ń lọrin púpọ̀ mo lè ṣe ọ ní gbogbo àwa lọrin àmọ́ gba kádàrá púpọ̀ ó ní tó ẹgbẹ́ lọ́dọ̀ àwọn ni àwọn ti dá nǹkan lẹ̀ wíjọ ẹ̀yin máa dá lọ́dọ̀ yín bí àwọn èyí dá nǹkan lẹ̀ yẹn àkí àwọn kí síkàlẹ̀ àbá mùkádàmù àgbà ni ẹ má rí táwọn ṣe yìí bíi kárí mi wọ́n nítorí àyà táwọn fà yìí wọ́n ní aró ni wọ́n ní ṣùgbọ́n aró tọ́lọ́hún ó yàtọ̀ sí aró kálukú wa wọ́n ní tí yẹn bá wo ọ̀nà tí kìnìún náà gbà wáyé ẹsẹ̀ bí wọ́n lẹ̀ ọba sàkáàkì dọ́kítọ́rù wa sàkáàkì ẹ náà farabalẹ̀ ẹni tó bá bẹ́ẹ̀ wọlé ní ìsìnkú ṣe sùúrù náà ìṣẹ́jú méjì àbá mùkádàmù àgbà ó ṣe tí wọ́n jáde torí ìyá yín ń ṣe kí ní lọ́wọ́ báyìí ẹ wò mí ẹ mẹ́lẹ̀ yìí wa. arúgbó ni wọ́n gbé kalẹ̀ ní Madina ọ̀rọ̀ àwọn ìbò ló ní Madina Ọlọ́run gbà fún Ànábì ni. sallallahu alayhi wa sallam. wọ́n wá ma táǹkì nkalẹ̀ ńláńlá wọ́n sọ arúnà ní ma Amadiya. ó kọ aró òun tí ń bẹ nù táǹkì òun. gbogbo ọmọ tí wọ́n bá bí ń gbà náà wọ́n wà lọ ju sínú aró yìí. liyasira alwaladu nasraniyan. kọ́mọ sábà sọ pé Allahu Akbar. tí ì jáde láyé èèmù wọn nu. èèmù wọn nu bí wọ́n bá wá ju sínú aró yìí tí ìbò ń bá ń jáde bọ̀ ní wọ́n bá gbé yín láti inú aró yóò wá ní la ilaha illallah sibugata lahi wa man ahsanu minallahi sibugata ẹni ọba lé òun sọ fún ọ ìwọ́n tó ọba pè lálẹ́ àhùn arútọ́ lọ́run rẹ̀ wọ́n lọ́kàn tiẹ̀ ni. àjọṣepọ̀ ti pẹ́ tà àti ń bá bọ̀ ní àṣìjọ́ já ntí òtún ní wájọ́ já ọlọ́run tó wá gbé wá bá wa. kò sí àdúrà kan tí mi ò ṣe adúniya mamulu atubi shauki. adúniya mamulu atumbi shauki. ẹ̀gún ló kún ayé. àbá ìmáàmù tuntun nílọrin àbá ni ẹ wò dáadáa ayé kún fẹ́gun. láti inú ilé tá a wà yìí ẹ̀gún bẹ́ẹ̀ tó fi jáde lọ́ta ẹ̀gún bẹ́ẹ̀ tó fi máa káàkiri ẹ̀gún bẹ́ẹ̀ ọlọ́run ìnáyà rẹ àti àmójútó rẹ tó o máa ṣe fún ẹni tó o bá gbérú àyè yìí fún wọ́n sábà wà mójútó ìmáàmù wa. àmín. ẹ dákun ẹ ṣe dáadáa nítorí tọ́lọ́run ìwọ ọmọ tí ọkàn ọmọ tiẹ̀. àmín. ọlọ́run wọlé àwọn ẹni ọlọ́run tí bàbá yìí jáde lára wọn ọlọ́run ò mójútó yín. àmín. ọlọ́run ò mójútó yín. àmín. ọlọ́run ètò ìmọ̀ wá wí nù wọ́n àti kan tí wọ́n á ṣe lọ́la òsì ẹnìkan ọmọ retí mi pé ń bọ̀ wá sí wá sí ẹ gbà wọn tí ọmọ dún dáadáa ẹnu ètè mi ò wí ni mo wí mọ́nà hafa. min alamili afa foli yaji tẹnibu masiyali afa yi. gbẹ̀ntì ọba sáfọ̀ máa dámọ̀ foli yaji tẹnibu masiyali afa kó jìnnà síbi àtàbí bọ́lẹ̀. wọ́n ní kí ló àwọn fún yín lọ́wọ́ bá dáhùn wọ́n ní ẹ̀ má bọ́ bàtà kalẹ̀ ẹni àw. bọ́ bá ti bọ́ jù sínú. lẹ́dà kan. ẹni tí ó sì bọ́ mu lọ òní ọdún wájú rẹ̀. ìkìlọ̀ àwọn nù. bọ́ bàtà rẹ̀ kalẹ̀ torí ọlọ́run gbogbo àwa tá à ń tẹ̀lé ra wa. mọ̀lá làáfíà ọmọ wa rìn láti yàyín lọ gàmbàrí láì wọ bàtà ó ń sera rẹ ni. nísìnyí ọgbọ̀n ọdún àti méjì tèmi ni wọn kò ní o wọn kà ní gbogbo àwọn tó ń jókòó ìkọ̀sẹ́ ní tí o ṣe wàhálà lérí
mo dìde dìde. fọlì yajitani masiyal afayi. má bọ́ bàtà kalẹ̀ bọ́ fẹ́ sùn lérí bẹ́ẹ̀ di wẹ̀ ní ọjọ́ wọ bẹ̀. ẹni tó tutọ́ kalẹ̀ tó da ìpẹ́ bó. ọmọ tí wọ́n fi ń ṣe ni. dan adama. mẹ wuyan gani ali asoro gẹẹti a kàn máa rẹ́ni síra wa ni wasalaamu aleykum wa rahmatulah. adúpẹ́ fún bàbá wa mukadamu àgbà. adúpẹ́ fún bàbá wa al-mukadam al-akbar. fún gbogbo ìlú yìí àti agbègbè rẹ̀. alhamdulilayi rabbil alamin. ọlọ́run kò jẹ́ àríwá pẹ́. allahumma amin. ẹ dákun ajá wà ní farabalẹ̀ bá ti wájú ti tẹ́lẹ̀ lọ ká sì gba àwọn àgbàlagbà láàyè ká kú olójú ọ̀nà ká jẹ́